ẹ já mọ́ kíra wa káàbọ̀ padà sí àkọ́tún ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin. ìwé tá ń kà lọ́wọ́ ṣe gbàgbé òun náà ni àṣírí Amòòkùnjalè tú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Kọ́lá Akínládé. Orí keje náà ni mo ṣèlérí pé a ti tẹ̀ síwájú. Àkọlé tí mẹ́mbẹ̀ òun náà ni ọlọ́fin tó pàdé oníṣègùn ajẹrangbé. Ọlọ́fin tó pàdé oníṣègùn ajẹrangbé. Agogo 2 ọ̀sán ti kọjá ìṣẹ́jú 10 ńgbà tí Ilésanmí àti Akínkànlẹ̀kùn ilé ọ̀sán yìí gbé ẹ káàsán ní o ẹ káàsán o táwọn ní o ẹ wọlé. Ọ̀sán yìí gbé fúnra rẹ̀ ló ṣílẹ̀kùn fún wọn wọ inú pálọ̀ ó sì fún wọn ní ìjókòó. Ó wí nínú ọkàn rẹ̀ pé ń tí gún ọ̀jẹ̀ òrìṣà ó ṣe ara nìkan ọ̀yà wọn fi ń wọ́n ṣẹ́gun bó tiẹ̀ jẹ́ pé múrí 10 péré ńlọ́jáde nínú èyí olúwa rẹ̀ ó fi sowó ọbẹ̀ ọ̀nà wọ́n gbé ìkọ́pá aláwọ̀ ẹkùn kan lára ògiri ó fi kọ́ apá ọ̀tún ó sì jókòó bí èèyàn pàtàkì ṣé ò sí nǹkan o. Ilésanmí dáhùn pé kò sí nǹkan òun wá kóun ó lè fi etí ara òun gbọ́ nípa ikú Orímọ̀ògùnjẹ́ ọkọ ẹ̀gbọ́n òun sì rò pé ó yẹ kóun ó dé ọ̀dọ̀ ọ̀sán yìí bí láti dúpẹ́ kóun ó tó padà sí àròsọ. Àlàó sọ fún òun pé ọ̀sán yìí bí ló tọ́jú Orímọ̀ògùnjẹ́ nígbà tó ń ṣàìsàn ẹni tá a bá sì ṣe lóore ó yẹ kó dúpẹ́. Ọ̀sán yìí bí dúpẹ́ lọ́wọ́ Ilésanmí ó sì ṣe àlàyé pé àìsàn náà ti wọ Orímọ̀ògùnjẹ́ lára púpọ̀. ìbá sì ti pa ní nǹkan bí oṣù 6 sẹ́yìn bí ó ṣe pé ó rí ìtọ́jú dáradára gbà. Orímọ̀ògùnjẹ́ kì í ṣẹni téèyàn lè fi nǹkan rere du èèyàn rere ni ọmọlúàbí sì ni pẹ̀lú. ńgbà tí ọ̀sán yìí bí ń ṣe ìnáwó òkóòyà rẹ̀ 100 náírà ńlọgọ́ ni Orímọ̀ògùnjẹ́ fún un láti fi ràn án lọ́wọ́. èyí jẹ́ ìyanu púpọ̀ nítorí pé kò sí ẹlòmíràn tó tún ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ tó bẹ́ẹ̀. àwọn tí wọ́n tilẹ̀ jùmọ̀ ń ṣe iṣẹ́ ìṣègùn pàápàá ẹni tó ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún un nínú wọn náà ló mú náírà 5 wá. láti ìgbà yẹn ni ọ̀sán yìí bí ti mọ rírì bí Orímọ̀ògùnjẹ́ ti nífẹ̀ẹ́ rẹ̀ tó wọ́n wá di ọ̀rẹ́ ara wọn láti nǹkan bí ọdún 3 sẹ́yìn. kò lè tó ọ̀sẹ̀ méjì kí wọ́n tó dé ọ̀dọ̀ ara wọn. Akíndàhùn pé ìyẹn mà dára o. ńgbà tí èèyàn bá ní oníṣègùn lọ́rẹ̀ẹ́ oògùn tó dára jù lọ lolúwa rẹ̀ ó máa lò nígbà gbogbo. bàbá yọwọ́ pé ọlọ́jọ́ dé kúrò nǹkan ò lè ṣe olúwa rẹ̀ bọ̀rọ̀. ìyẹn ló jẹ́ kí Orímọ̀ògùnjẹ́ la àìsàn rẹ̀ ti oṣù kẹjọ lọ́hùn ńlọ jẹ́ kó làájá. ṣùgbọ́n Àlàó àbúrò rẹ̀ kò jọ ẹ̀gbọ́n rẹ̀ rárá kò ní ọ̀rẹ́ tí ń ṣe ìṣègùn. Ọ̀sán yìí bí dáhùn pé ó títọ́ ni. àwọn ọ̀làjú èèyàn òde òní wọn ò mọyì nǹkan tá a gbọ́njú bá ọ̀dọ̀ oníṣègùn òyìnbó ni wọ́n mọ̀ ọ́ lọ́n ti wọn. Àlàó kẹ̀ bá a bá ń tẹ̀tùtù lọ́wọ́ báyìí báláwo bá wọlé torí ń tàǹsì kùnrin dúró kí á ní yóò ti kí wọn pápápá tí yóò sì padà ilé rẹ̀. nítorí náà Orímọ̀ògùnjẹ́ ò ṣe fi iná hàn ọ̀rọ̀ wọn ò papọ̀. Ilésanmí wojú Akin sì fi ọwọ́ pa túbọ̀mù rẹ̀ ó jókòó fèsì pé ọ̀rọ̀ ló sọ òpùrọ́. ńgbà tí a dé sí ìlú yìí kò gbà mí ní wákàtí 3 kí n tó rí i pé Àlàó ọmọ nǹkan kan nípa ohun tí ẹ̀gbọ́n rẹ̀ ń ṣe. ìyẹn ló mú kí Àlàó ní ìṣòro nísinsìnyí nípa ọ̀ràn ẹ̀gbọ́n rẹ̀. mo ní èrò láti fún ọ nímọ̀ràn pé kí ó súnmọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀. bó bá súnmọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ yóò rí ọ̀nà tí yóò gbà yanjú ìṣòro rẹ̀. Ọ̀sán yìí gbé dáhùn pé ó níṣòro kan ń dán èmi ò mọ̀ pé ó níṣòro kò sọ lójú mi rárá. ó wá kí mi ní lẹ́yìn tá a ṣe wàhálà òkú ẹ̀gbọ́n rẹ̀ tán ṣùgbọ́n kò sọ̀rọ̀ nípa ìṣòro kankan rárá. èyí tá à ń sọ nípa àwọn ọ̀làjú èèyàn òde òní nù o. ńgbà tèmi àti Orímọ̀ògùnjẹ́ súnmọ́ra wa tó bẹ́ẹ̀ nígbà ayé rẹ̀ báláwo bá níṣòro kan nípa ọmọ tó fi lẹ̀ ǹjẹ́ kò yẹ kó sọ lójú mi kí a ní ìṣòro náà. Kí Akin tó fèsì Ọ̀sán yìí bí tọrọ gáfárà lọ́wọ́ wọn ó sì béèrè ohun tí wọ́n mú. ó ní kò sí ọtí nílẹ̀ wa ní kò sí ọtí ilẹ̀ wa ń lé. ìgbà míì wà tó yẹ láti fi ró nǹkan bẹ́ẹ̀ sì lé. ṣé kí wọ́n rẹ mu fún Ilésanmí àti ọ̀rẹ́ rẹ̀ àbọ̀tí bí àárín wọn fẹ̀. Ilésanmí dáhùn pé bóun bá wá sílé Ifẹ̀ òun á máa fẹ́ láti tó ẹmu wọn wò. ó ní ẹmu Ifẹ̀ dára púpọ̀ ju ti àròsọ lọ. bẹ́ẹ̀ ni Ọ̀sán yìí bí pé ọmọ kan ó sì rán lọ ra ẹmu akèrèǹgbè kan. bí oníṣẹ́ náà ti jáde Awówọlé dé ó kí wọn Awódélé dé ó kí wọn
ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ mọ̀ pé ewu o olúwa kó wa yọ o mo ti lọ sí mọ̀rẹ́ lọ́sàn-án yìí ńgbà mo débẹ̀ wọ́n lè ti wá sílé mo bá ń yọ̀ báwo ni wọ́n ti wá parí rẹ̀ sí o. Ọ̀sanyìnbí dáhùn pé Àkànbí ló wá dúró fún mi. Àkànbí àbúrò Àríìgbé tí mo tọ́jú ńgbà tí ń ṣàìsàn níjẹ̀lò bákànbí ti ń kọjá lọ lórí mi tó sọ pé ẹ̀gbọ́n mi lélẹ́yìí ó béèrè ọ̀rọ̀ a sì sọ gbogbo rẹ̀ fún un ó ló mọ̀ ọ̀gá ọlọ́pàá náà ó sì lọ sọ́dọ̀ rẹ̀ kọ̀pẹ́ lẹ́yìn náà tí wọ́n parí gbogbo ètò náà tí wọ́n sì sọ pé wọ́n gba ìdúró wọ́n ní kí n máa lọ bó bá di lọ́la kí n padà wá ní nǹkan bá aago 11 mo ti wálé. Àwódélé dáhùn pé ọmọ náà sí dáadáa. Lẹ́yìn náà ọ̀tọ̀rọ̀ gáfárà ó sì padà sílé rẹ̀ ó kó Akin àti Ilésanmí àti Ọ̀sanyìnbí nínú pálọ̀. Ọmọ tó lọ ra ẹmú dé ó gbẹ́mu kalẹ̀ ó kó ife sí i. Ọ̀sanyìnbí sọ fún un pé kó máa lọ ó sì jáde lọ. ńgbà náà ni Ọ̀sanyìnbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní èyí tá à ń sọ lọ́wọ́ náà nù o. Àbúrò Àríìgbé ni Àkànbí gẹ́gẹ́ bí Àlàó ti jẹ́ sí Orímọ̀ògùn jẹ́. ńgbà táwọn ọlọ́pàá wọ̀nyẹn ń sáná mọ́ mi tí wọ́n sọ pé àwọn ò ní gbàdúró bí ẹni pé mo pààyàn ni ọmọdé ìlọ́lọ́ bá wọn ó sòótọ́ ọ̀rọ̀ fún wọn ara wọn sì balẹ̀. ǹjẹ́ bí irú Àkànbí bá níṣòro kan mo á lè sọ pé kọ̀ọ̀kan mi bí rárá mo ní láti dìde kí n bá a múra sí i bẹ́ẹ̀ mi ti mọ̀ pé ọ̀yà mọ̀ sílé ayé nù. kí ni ẹ̀ṣẹ̀ tí àwọn ọlọ́pàá kà sí lọ́rùn tí wọ́n fi ń sáná ọmọ ẹ ó ṣeun Ilésanmí ń wọ́n pààyàn ń wọ́n sowó kàńtà ń wọ́n sì gbọ́mọ ọlọ́mọ oúnjẹ lásán ni oúnjẹ ká jẹun ká sì yàgbẹ́ ìdànù ọ̀tán ẹran kan mo fẹ́ pa jẹ ló ń bí wọn nú o. irú mi a lè wà nílùú kí n máa jàsán lójoojúmọ́ mo sọ fún ẹ pé n ò ní jí owó olówó mọ́ n ò sì ní jí aṣọ aláṣọ mọ́ n ò ní gbé kòkó oníkòkó mọ́ ṣùgbọ́n bí ewúrẹ́ bá sọnù tàbádìẹ tàbágùntàn káwọn pàápàá yé torí ẹ̀ sáré kiri èèyàn ní láti jẹun ó lè jẹun ní tèmi kárí adìẹ kan káfi sata kárí ewúrẹ́ ọlọ́pàá kan káfi jẹ̀ka ọ̀tán mọ̀mọ̀ dáhùn ọlọ́pàá wọn yẹn lóhùn ọjàre nítorí oúnjẹ lásán. Akin fi ọwọ́ pa túbọ̀mù rẹ̀ ó sì yí èdè padà lórí ìjókòó rẹ̀ ó dáhùn ó ní ẹ̀dùn náà ó dàbí pé ohun tí ẹ̀ ń sọ ò yé mi o tẹ́lẹ̀ rí ẹ ti máa ń gbé owó olówó àbí. Ọ̀sanyìnbí dá lóhùn pé bẹ́ẹ̀ ni owó aṣọ kòkó àtàwọn iyebíye báwọn ni ṣùgbọ́n nísinsìnyí ẹ ti kí ọwọ́ nǹkan wọ̀nyí bọlẹ̀ àfi nǹkan bí adìẹ tàbí ewúrẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ Akin ló béèrè bẹ́ẹ̀. Ọ̀sanyìnbí wá fi kún pé ọ̀rọ̀ náà yé ọ dáadáa nǹkan ọbẹ̀ ọ̀tàn àwọn ọlọ́pàá wọ̀nyí máa ń ṣe àṣejù wọ́n ní àwọn ò fẹ́ kí olè ọmọ jà ládùúgbò. mo ní kò burú n ò ní jálè mọ́ mo sì mú ìlérí náà ṣẹ yàtọ̀ sí nǹkan jíjẹ bí ẹran àtàdìẹ kò sì sẹ́ni tó mú ẹ̀sùn wá mọ́ pé wọ́n gbé owó òun tàbí aṣọ òun tàbí kòkó òun síbẹ̀ àwọn ọlọ́pàá wọn yóò gbé jẹ́ bádìẹ bá sọnù wọ́n máa sáré kiri bí ewúrẹ́ sọnù wọ́n máa wà. mo ní àgbákò wo lè yìí ni mo tiẹ̀ jẹun mọ́ rárá ni ó sún mi jàre bàbá yanjú èyí tán á bára wa sòótọ́ ọ̀rọ̀ ọlọ́pàá tó bá tún wá yọjú wò sáàsùn ọbẹ̀ mi yóò gba nǹkan sára kó tó lọ o. Akin ní mọ ọmọ tí àwọn ọlọ́pàá wọ̀nyẹn ń rò wọ́n ní owó lobì obì lówó bẹ́ẹ̀ yàn ò jí owó olówó gbé bó bá jí adìẹ aládìẹ gbé bí ẹni jí owó olówó gbé náà ni nítorí báládìẹ bá mú adìẹ rẹ̀ lọ sọ́jà tó sì ta owó ni yóò gbà nítorí náà ẹni tó jí adìẹ àti ẹni tó jí owó ìpalára kan náà làwọn méjèèjì ṣe. mo rò pé ojú tí àwọn ọlọ́pàá fi wọ̀rọ̀ náà nìyẹn. Ọ̀sanyìnbí ni wọ́n dà wọ́n lè fojú tí wọ́n wo ṣùgbọ́n ojú tèmi ìyẹn ló ṣe pàtàkì jù. ojú tí mo fi ń wò ni pé èèyàn gbọ́dọ̀ jẹun ká mú ẹran ẹlẹ́ran pa jẹ tàbí ká kí adìẹ mọ́lẹ̀ ká fi jẹba ìyẹn ìṣe nǹkan bàbàrà tó yẹ káwọn ọlọ́pàá torí rẹ̀ máa sáré kiri sí. Akin dáhùn pé mo rí ojú tí ẹ fi ń wọ̀rọ̀ náà nǹkan tí ò ní lárí ní ju àwọn ọlọ́pàá wọn yẹn lójú bí àpẹẹrẹ kí èèyàn lọ sí oṣù mẹ́fà lẹ́wọ̀n nítorí ewúrẹ́ kan kì í ṣe nǹkan bàbàrà bí kò dúró gbèsè síbẹ̀ ọjọ́ àwọn ọlọ́pàá wọ̀nyí lójú òmíràn nínú wọn ò fẹ́ sí ẹ̀wọ̀n oṣù kan rárá fàájì ni wọ́n ń fẹ́. Ọ̀sanyìnbí sọ pé òtítọ́ ni Akin sọ síbẹ̀ náà ó yẹ káwọn náà gba tẹnìkejì rò ìyẹn bẹ́ẹ̀
nípa ìṣòro tẹ́ ẹ sọ pé Àlàó ní ń kọ́ ẹ̀kọ́ àìgbàgbé ìṣòro náà lọ báyìí. ńgbà tí Orímọ̀ògùnjẹ́ ń ṣàìsàn ó tọ́jú owó kan sínú sẹ́ẹ̀fù rẹ̀ ọ̀kẹ́ 3 náírà ní owó náà. ṣùgbọ́n nígbà tí Orímọ̀ògùnjẹ́ kú tán owó sọnù. wọ́n ṣí sẹ́ẹ̀fù wọn ò bá owó mọ́ kò kù ẹgbàá kan ṣoṣo náírà. kí ni gbé owó lọ sẹ́ẹ̀fù ò bàjẹ́. gbogbo àwọn ará ilé sì sọ pé àwọn ò mówó. gẹ́gẹ́ bí òun náà ti mọ̀ Orímọ̀ògùnjẹ́ ní àwọn ọmọ níléèwé tá a nílò láti náwó lé lórí. ìṣòro Àlàó nìyẹn. ńbo ni yóò ti rówó láti gbé ẹrù ẹ̀kọ́ àwọn ọmọ wọ̀nyí ta ní gbé ọ̀kẹ́ 3 náírà lọ. Ọ̀sanyìnbí mú ife ó bu ẹmu ó sì mú. Akin àti Ilésanmí dákẹ́ wọ́n retí ìdáhùn tí yóò mú wá. nígbà tí Ọ̀sanyìnbí mu ẹmu rẹ̀ tán ó sún ìkọ́pá aláwọ̀ ẹkùn náà sí òkè apá rẹ̀ ó ha kẹ̀lẹ̀bẹ̀ kẹ̀hẹ̀ kẹ̀hẹ̀ ó yọjú lójú fèrèsé ó sì tú jáde. ó padà wá jókòó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀kẹ́ 3 náírà nínú sẹ́ẹ̀fù ẹ sọnù. sẹ́ẹ̀fù wà gánrégánré kò sí àmì pé ẹnìkan fà á já. lọ́rọ̀ kan ẹni tó ní kọ́kọ́rọ́ sẹ́ẹ̀fù ló gbowó lọ. ẹni tó ní kọ́kọ́rọ́ sẹ́ẹ̀fù náà lọ́wọ́ ńlọ sí i tó sì kówó náà lọ. ta lẹni náà ntí Àlàó fẹ́ mọ̀ nìyẹn ṣùgbọ́n Àlàó ò rìn sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀. Àlàó ò fẹ́ràn ẹbọ ṣíṣe síbẹ̀ bàbá béèrè lọ́wọ́ Ọ̀sanyìn yóò sọ ẹni tó gbowó yìí. bí Ọ̀sanyìn bá wá sọ pé Àlàó ló gbé owó náà ńkọ́ má wulẹ̀ sọ èyí ni o. n ò rò pé Ọ̀sanyìn yóò sọ bẹ́ẹ̀. èmi pàápàá ò gbàgbọ́ pé Àlàó lè gbé owó náà kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀. síbẹ̀ bá a bá fẹ́ mọ ẹni tó gbé ọ̀kẹ́ 3 náírà ìmọ̀ràn mi ni pé ká fi ọ̀rọ̀ náà lọ Ọ̀sanyìn ìyá ewúrẹ́ kan. bá a bá fẹ́ mọ ẹni tó gbé owó náà ìmọ̀ràn mi ni pé ká fọ̀rọ̀ náà lọ Ọ̀sanyìn ìyá ewúrẹ́ kan 1000 náírà ìgò epo kan iṣu 3 àti gan aṣọ funfun kan. bí Àlàó bá mú nǹkan wọ̀nyí wá Ọ̀sanyìn ó sọ ẹni tó gbé owó náà fún un. Akin dúpẹ́ lọ́wọ́ Ọ̀sanyìnbí. ó sọ pé dájúdájú Àlàó ń fẹ́ láti mọ ẹni tó gbé owó náà kò ní bínú sí i bí Ọ̀sanyìnbí bá sọ olúwa rẹ̀ tí ó sì fi ẹni tì í lẹ́yìn. ohun tó lè bí Àlàó nírun ni pé kí Ọ̀sanyìn ó sọ ìsọkúsọ má jẹ́ ń gbọ́ nígbè tí Ọ̀sanyìnbí ké ó káwọ́ méjèèjì lérí ó yìí sọ pé kí Ọ̀sanyìn sọ ìsọkúsọ. Akin dáhùn pé ǹjẹ́ bí Ọ̀sanyìn bá sọ pé oníṣègùn tó tọ́jú Orímọ̀ògùnjẹ́ ló gbé owó náà lọ dájúdájú ó yẹ kí Àlàó bínú sí Ọ̀sanyìn bó bá sọ ìyẹn àbí ó yẹ. Ọ̀sanyìn fi rẹ́rìn títí ó gbé ẹsẹ̀ sókè ó fi lulẹ̀ pàràpàrà. lẹ́yìn náà ó dáhùn pé Ọ̀sanyìn ò lè sọ bẹ́ẹ̀. ó ní ó dẹ̀ ò lè wà lórí ọpọ́n fá kí fá sì yan ìkódẹ lẹ́bọ èèwọ̀. Akin tètè rí ohun tí oníṣègùn náà ń wí. ó sì dá lóhùn pé òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀. èyí ní sì fi bí ìṣòro náà ti tóbi tó hàn. Àlàó lè ti mọ èyí ó sì lè pè ọ́ lọ sí ilé Ọlọ́sanyìn mìíràn. Àlàó lè ti ṣáájú wa dé ilé Ọlọ́sanyìn náà. bí a bá sì dé ilé Ọlọ́sanyìn mìíràn Ọ̀sanyìn náà lè sọ pé oníṣègùn tó tọ́jú Orímọ̀ògùnjẹ́ ló gbé owó náà. bí èyí bá sì ṣẹlẹ̀ Àlàó kò ní bínú ṣùgbọ́n ìwọ Ọ̀sanyìnbí lè bínú. Ọ̀sanyìnbí dá lóhùn pé kò sí Ọ̀sanyìn mìíràn tó lè ríran rí nǹkan ṣẹlẹ̀ ní Orímọ̀ògùnjẹ́ ju Ọ̀sanyìn tó ń lọ. nǹkan tí Ọ̀sanyìn ò ń mọ̀ nípa ilé Orímọ̀ògùnjẹ́ Ọ̀sanyìn mìíràn mọ́. Ilésanmí dá sí ọ̀rọ̀ náà. ó bẹ̀rẹ̀ bọ́yá ńgbà tí èèyàn bá lọ wádìí ọ̀rọ̀ lọ́wọ́ Ọ̀sanyìn bí bàbá Ọlọ́sanyìn bá ti máa àṣírí ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí náà tó ni Ọ̀sanyìn rẹ̀ yóò fi ríran tó. Ọ̀sanyìnbí dáhùn pé gbàgbé rẹ̀. Ilésanmí wá túbọ̀ sọ síwájú sí i pé ǹjẹ́ ọ̀gbẹ́ni Ọ̀sanyìnbí ti múra tán láti tẹ̀lé àwọn lọ sílé Ọ̀sanyìn kan láti lọ sí àyẹ̀wò nípa owó tó sọnù náà. bó bá jẹ́ pé Àlàó fẹ́ kó iṣu àti ẹran àti epo àti aṣọ àti owó náà lọ sí ọ̀dọ̀ Ọlọ́sanyìn mìíràn. nígbà náà Orímọ̀ògùnjẹ́ nígbà náà Ọ̀sanyìnbí kò lè bá a lọ. ẹ̀rí wo ló tún lè tóbi ju èyí lọ láti fi bí Àlàó ṣe kórìíra Ọ̀sanyìnbí tó hàn. kí ènìyàn gba oúnjẹ lẹ́nu ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ kí ó sì lọ gbé e fún ẹlòmíràn. akẹ́kọ̀ọ́ lórí àga rẹ̀ ó dìde dúró ó sì rìn yípo pálọ̀ náà lójijì ó dúró ó kọjú sí Ọ̀sanyìnbí ó ní mo ní Ọ̀sanyìn kan bàbá ńlá Ọ̀sanyìn èmi àti Àlàó ti fi ọ̀rọ̀ náà lọ. ọmọ tí Ọ̀sanyìn náà wí. Ọ̀sanyìn wí pé ẹni 3 ló ń fura sí nípa owó tó sọnù náà. àwọn ìyàwó Orímọ̀ògùnjẹ́ 2 tí wọ́n tọ́jú rẹ̀ nígbà ìsàn rẹ̀ àti oníṣègùn tó tọ́jú rẹ̀ lákòókò kan náà. àwọn 3 wọ̀nyí ni wọ́n ní àǹfààní láti mú kọ́kọ́rọ́ Orímọ̀ògùnjẹ́
kí wọ́n sì lọ gbé owó náà. Ohun tí Ọ̀sanyìn tèmi sọ nìyẹn o. Èèyàn mẹ́ta, Yéwándé, Àṣàkẹ́ àti Ọ̀sanyìn gbé. Mo fẹ́ mọ èrò rẹ lórí èyí nítorí Ọ̀sanyìn mi sọ pé kí n lọ sọ fún Pópó ọ̀gá ọlọ́pàá pé òun ló wí bẹ́ẹ̀. Ìbínú ru lójú Ọ̀sanyìn gbé bí ó ti gbé ojú rẹ̀ sókè tí ó wojú Akin kíá ló béèrè pé ọlọ́pàá ni ó bí ó tì n kì í ṣe ọlọ́pàá àmọ́ mo máa ń ní inú dídùn láti ṣe òfíntótó iṣẹ́ ibi àwọn òṣìkà. Òfíntótó ó yé ọ. Akin ló dà ń bẹ́ẹ̀ nígbà náà farabalẹ̀ Akin ló ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Ọ̀sanyìn bí mú ife rẹ̀ ó bu ẹmu kún ó sì dá jẹ omi kanlẹ̀. Ó dìde ó bọ́ ìkọ́pá aláwọ̀ ẹkùn tó gbé sí apá rẹ̀ ó sì fi kọ́ sára ògiri. Ó padà wá jókòó ní èèyàn mẹ́ta, Ọ̀sanyìn bí, Yéwándé àti Àṣàkẹ́. Bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta wọ̀nyí ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀ bí wọ́n bá fẹ́. Ṣùgbọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta ni ń wá owó tòòlù? Akin dáhùn pé ní ọjọ́ 21 oṣù yìí ní ọ̀sán oníṣègùn náà lo oògùn kan fún aláìsàn náà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó bá ti lo oògùn fún un tán bẹ́ẹ̀ yóò padà lọ ilé rẹ̀ yóò sì tún padà lálẹ́. Ṣùgbọ́n ní ọjọ́ tá à ń wéye kò padà lọ sílé rẹ̀. Ó sọ pé òun fẹ́ dúró títí aláìsàn náà yóò fi jí. Lẹ́yìn náà òun ó lo oògùn kan sí i fún un kí òun ó tó lọ ilé. Yéwándé sọ fún oníṣègùn náà pé òun fẹ́ lọ ṣe ọbẹ̀ lẹ́ẹ̀kùlé. Oníṣègùn yìí sọ pé kó máa lọ kó fi òun sílẹ̀ lọ́dọ̀ aláìsàn náà. Yéwándé lọ sí ẹ̀yìnkùlé. Oníṣègùn náà nìkan ló sì wà nínú ilé lọ́dọ̀ aláìsàn tí ń sùn náà fún nǹkan bíi wákàtí kan àbọ̀. Ọjọ́ kejì lẹ́yìn náà ni aláìsàn ń dákẹ́ tá a sì wá ọ̀kẹ́ 3 náírà tí Akin dákẹ́. Ó jókòó òun retí èsì. Òtítọ́ ni ìyẹn ṣẹlẹ̀ bó ti sọ ṣùgbọ́n ìfura lásán ni gbogbo rẹ̀ já sí. Ǹjẹ́ oníṣègùn náà mọ ibi tí kọ́kọ́rọ́ séèfù ń gbé? Ǹjẹ́ oníṣègùn náà ní ọkàn gíga ó sì ń wá owó tí olùgbé? Ọ̀sanyìn bí dúró ó ń wá Akin láti fún òun lésì. Akin bu ife ẹmu kan ó mú tán ó gbé ife lélẹ̀ ó fi ọwọ́ pa túbọ̀mù rẹ̀ ó sì tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé kò pé oṣù kan lẹ́yìn náà tí oníṣègùn náà lọ ra Ọ̀sanyìn gbé dúró ó ń wá Akin láti fún òun lésì. Akin bu ife ẹmu kan ó mú tán ó gbé ife lélẹ̀ ó fi ọwọ́ pa túbọ̀mù rẹ̀ ó sì tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó wí pé kò pé oṣù kan lẹ́yìn náà tí oníṣègùn náà lọ ra páànù ìgàn 12 tí ó sì dá owó rẹ̀ sílẹ̀ lẹ́sẹ̀ kan náà. Owó tòòlù. Oníṣègùn yìí ni ọ̀rẹ́ aláìsàn náà. Ọmọ inú aláìsàn náà ju bí ọmọ ìyá aláìsàn náà ti lè mọ inú ẹ̀gbọ́n rẹ̀ lọ. Kò lè yani lẹ́nu bí oníṣègùn náà ti mọ ibi tí ọ̀rẹ́ rẹ̀ ń fi kọ́kọ́rọ́ séèfù náà pamọ́ sí. Kí o sì tún rántí pé oníṣègùn náà jẹ́ ajẹrangbé tó ti máa ń gbé owó àti kòkó tẹ́lẹ̀ rí. Kí ni èrò rẹ? Ká sọ pé ìwọ ni adájọ́ dá ẹjọ́ náà ká gbọ́. Ọ̀sanyìn bí fi ojú ẹ̀gàn wo Akin ó pòṣé ó sì dáhùn pé ọ̀rẹ́ mi n ò rò pé o ní ẹ̀tọ́ láti ṣe òfíntótó nǹkan wọ̀nyí ṣùgbọ́n ó ti dárúkọ Àlàó. N ti ń sọ fún Àlàó ọ̀dà bí n bá kúkú sọ fún ọ nísinsìnyí. Ní ọdún 7 sẹ́yìn èmi àti Orímọ̀ Ògùnjẹ́ pinnu láti máa tọ́jú owó ọjà tá a bá ń tà lóko wa pamọ́ ká lè fi owó náà ṣiṣẹ́ ilé lẹ́yìn ọdún 7. Òun fẹ́ kọ́lé tuntun àpilẹ̀kọ́. Mi fẹ́ fi páànù bólé tèmi lásán ni. Wádìí lọ́dọ̀ Ajéṣefúnni tí ń ra kòkó Orímọ̀ Ògùnjẹ́. Wádìí lọ́dọ̀ Ajéwọlé tí ń ra kòkó Ọ̀sanyìn bí. Lọ́jọ́ 10 oṣù keje ọdún a lọ gbowó wa ẹgbẹ̀fà náírà ni mo gbà lọ́dọ̀ Ajéwọlé. Owó ọjà ọdún 7. Lọ́jọ́ kan náà Orímọ̀ Ògùnjẹ́ gba àpò 25 náírà lọ́dọ̀ Ajéṣefúnni. Owó ọjà ọdún 7. Àìsàn Orímọ̀ Ògùnjẹ́ ọ̀jà lè ṣe nǹkan kan nígbà náà. Ọ̀sẹ̀ méjì lẹ́yìn ikú rẹ̀ mo lọ ra páànù náà. Ibi tó wo páànù ti wá nù ní ti ẹran gbígbé. Òótọ́ ni èyí ni aṣàjẹmọ́sẹ́ lèmi o. Mo ti sọ gbogbo ọ̀rọ̀ náà fún ike tó béèrè. Bó bá jẹ́ ẹran kan ló sọnù báyìí mo lè sọ pé kẹ́ ẹ jáwọ́ ńbẹ̀ ṣùgbọ́n nítòwó èmi kọ́ o. Èèyàn 3 Ọ̀sanyìn bí, Yéwándé àti Àṣàkẹ́. Nínú àwọn 3 wọ̀nyí ta ni fẹ́ sí séèfù náà níje lò?
tí ọmọdé kan tí ń jẹ́ Folúkẹ́ yẹn fi lọ sọ fún Orímọ̀ògùn jẹ́. Àlàó ò ṣàìmọ̀ pé ẹnìkan nínú àwọn mẹ́ta wọ̀nyí ti fi kọ́kọ́rọ́ dán séèfù. Àlàó ò ṣàìmọ̀ pé ẹnìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ti fi kọ́kọ́rọ́ dán séèfù náà wò nígbà kan rí, tí ọmọdé kan sì bá níbẹ̀. Ta ni ẹni náà? Ó sọ fún mi pé ó mọ̀ nípa òfin tó tó ṣíṣe. Lọ wádìí èyí wò. Nígbà náà ò ní rin òkùnà mọ́, wàá gbé ẹsẹ̀ lé ojú ọ̀nà tààrà. Nísinsìnyí ibi tó sọ kò sí, ẹyẹ ọ̀gbà bẹ̀ lọ o. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ rẹ, iṣẹ́ rẹ lè mú àǹfààní báwọn ọmọ ọ̀rẹ́ mi. Akin sọ fún ọ̀sán yìí pé òun tún lè dé ọ̀dọ̀ rẹ̀ bí ìwádìí náà bá tún darí sí ọ̀dọ̀ rẹ̀. Ṣùgbọ́n nísinsìnyí náà òun ó padà sí ọ̀dọ̀ Àlàó. Bẹ́ẹ̀ ni wọ́n kúrò lọ́dọ̀ ọ̀sán yìí bí oníṣègùn. Báyìí ńlá parí orí keje àṣírí Amòòkùnjalè tú látọwọ́ Kọ́lá Akínládé. Orí kẹjọ náà láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí mẹ́ńbẹ̀ òun náà ni Folúkẹ́ sọ ohun tí ó rí. Folúkẹ́ sọ ohun tí ó rí. Ẹ má gbàgbé láti láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. Bákan náà ni kẹ́ sọ̀scribe sí channel tẹwa yìí Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV àtàwọn channel Àkàndá tó tún kù bíi Àwíkóńkó TV, Àwíkóńkó TV, Oríkì Yorùbá TV fún oríkì orílẹ̀ yín, Òwe Yorùbá TV fún àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, àwọn ìtàn tó yípadà tó dòwe, Comedy Magic TV fún àwọn eré apanilẹ́rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, bẹ́ẹ̀ ni ò ní parun. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni bí omi àfòwúrọ̀ pọn. Àjù wa ṣe o.